béèyàn bá ń yọ̀ lẹ́dà ohun búburú a máa yọrù wọn ṣe. èyí ni ọ̀rọ̀ tó ṣe ìbámu pẹ̀lú Abdulrahim Bello èyí tó pa olólùfẹ́ rẹ̀ ìyẹn Lawal Afsor Yetunde tó jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ tó ti fẹ́ parí ní Kwara State College of Education èyí tó wà ní ìlú Ìlọrin. arákùnrin Rahman yìí la gbọ́ pé ó pa ọ̀rẹ́bìnrin rẹ̀ nífọ̀nàfọ̀nsu tó sì dẹ́mi ẹ̀ légbodò láìpẹ́ yìí. nínú àwọn iṣẹ́ ìwádìí òun náà ni pé Rahman Bello yìí òun náà ni ó pàdé Lawal Yetunde yìí ìyẹn ní orí ẹ̀rọ ayélujára táwọn méjèèjì sì sọ̀rọ̀ papọ̀ láti jẹ́ olólùfẹ́ ara wọn tí wọ́n sì bẹ̀rẹ̀ ìbádọ́rẹ̀ẹ́ ìfẹ́ nígbà náà. kò pẹ́ kò jìnnà òun náà ni Abdulrahman Bello pé Lawal Yetunde láti wá kí nílé. Lawal Yetunde yìí la gbọ́ pé ó lọ síbi ìkómọ kan ní ọjọ́ búburú yìí nígbà tí Abdulrahman pè é láti wá kí òun nílé. ohun tá a gbọ́ náà ni pé Abdulrahman yìí òun náà ni ó ṣekú pa arábìnrin tó ń jẹ́ Lawal Afsor Yetunde nígbà tí àwọn ẹbí rẹ̀ ń gbìyànjú láti wò pé àkókò tó fún un láti padà sílé ní ọwọ́ alẹ́. òun náà ni arábìnrin Lawal Yetunde kò padà sílé lákòókò náà. ní ọjọ́ kejì ni wọ́n fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí pé àwọn ń wá ọmọbìnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Lawal Afsor Yetunde. ǹjẹ́ ní ọjọ́ 10 oṣù kejì ọdún tá a wà yìí òun náà ni ìṣẹ̀lẹ̀ wáyé. ọpẹ́ pàtàkì lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá èyí tó wà ní ọjà ọba ìyẹn ní ìlú Ìlọrin. ọwọ́ ọlọ́pàá tẹ Rahman Bello tó jẹ́ Islamic cleric ní ọjọ́ náà tó sì jẹ́ sí pé òun ló ṣekú pa arábìnrin yìí. iṣẹ́ wo ló ṣe? skul ló lọ. skul lọ́wọ́. pásítọ̀ àwọn pẹ́rẹ́ǹtì nǹkan náà wà. kí ló pa ẹ̀kọ́ lójú ẹ̀fẹ̀ nìkan? báwo ti mọ̀? ẹ padà alẹ́ tàbí ayé lóṣù lójú náà. kí ló ṣẹlẹ̀? àkọ́kọ́ tí ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá bá ló ti sọ pé òun ò mọ nǹkan kan nípa rẹ̀ àti pẹ̀lú pé òun ò mẹ́ni tó ń jẹ́ Lawal Afsor Yetunde yìí. ṣùgbọ́n nígbà tí àwọn ọlọ́pàá ṣiṣẹ́ wọn lọ́nà tó tọ́ ló sọ fún wọn pé òun lòun pa á. ó dà padà bí after tí ó tó wá sọ́dọ̀ mi tó bó ṣe dé ń sọ mi pé èyí ti jẹun because ń jẹ́ pé mi pé òun ní discipline ní pé bí 5 bá ṣe òun gbọ́dọ̀ nǹkan gbọ́dọ̀ ẹ̀rùn bí 5 so bóyá ní 3 years tó wá dé lóhùn ti jẹun pé oúnjẹ nìyí ni mo bá wà lọ sí ọjọ́ lọ́wọ́ wàhálà yóò tó sọ mi tẹ́lẹ̀ náà sórí asma bí ẹ̀yìn ẹ̀ ó tí àdàpọ̀ rẹ̀ ó lè máa ń ní stop ní ká máa fi fi gan pamọ́ fún wa so ìgbà tí mi máa ń jẹ ẹni mo ti rí pé ní gas pé kí n báyìí so èmi náà mo ṣọ́ọ̀kì jọ ẹ̀ ọ̀gbà tó àti pé kí ní ẹ̀ ti ṣẹlẹ̀ pé ó ti bá lọ ní ìlọ́ṣẹ̀ nǹkan ní ilé pariwo síta pé ilé àgbọn bá yà bí kìnnìkan pé kí n báyìí so. mo wà láti mo pè wá sí. ok. hello. lórí tó gbé kélékèlé wọn sọ ọtọ nǹkan ó ti rí bẹ́ẹ̀ yẹn lórí tó tètè gbé lọ sí ọsítà fún àwọn lè rẹ ẹgbẹ́ lẹ́yìn àṣọ kí ló mú ẹ gé. kọ́sí ni mo mú ti fẹ́ ṣe bọ́ọ̀dì rẹ̀. níjẹ́ ológe tó kó ló gbé síbẹ̀. ìjọ ìlà bí abẹ́ ọjọ́ ìlà. ṣọjọ́ òní yóò wọlé sí. ìjọ mọ́ndé. ti pẹ́ nù báwọn ti tẹ̀lé tẹ́ ò bá gbàgbé ṣáájú ni àwọn ẹbí rẹ̀ ti lọ sọ ní àgọ́ ọlọ́pàá èyí tó wà ní ọjà Aba police station nígbà tí wọ́n kùnà láti rí ọmọ ọ̀hún láti padà sílé gẹ́gẹ́ bí ìṣe rẹ̀.
Lawal Yétúndé yìí la gbọ́ pé ọjọ́ ọmọ kan tí kì í rìnrìn kurìn tó sì máa ń padà sílé lákòókò tó tọ́ àti èyí tó yẹ. Ohun tá a gbọ́ tá a sì mọ̀ nípa Lawal Yétúndé yìí ni pé ó jẹ́ ọmọbìnrin tí ó mójútó ẹ̀sìn rẹ̀ tó sì máa ń gbọ́rọ̀ sáwọn òbí ẹ̀ lẹ́nu lóòrèkóòrè. Ara ìwádìí tá a ṣe jẹ́ kó yé wa pé Lawal Afsor Yétúndé yìí ni ọjọ́ ọmọ kan tí kì í rìn de òru, ọmọ tó máa ń padà sílé lákòókò. Èyí ló fà á tí àwọn òbí rẹ̀ fi ń làkàkà láti mọ ibi tó lọ, ìyẹn ní ọjọ́ 10 oṣù kejì yìí tí ò fi tètè padà sílé lọ́jọ́ náà. Orúkọ mi ni Falilat Abdulhafiz tí mo jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ Yétúndé Lawal Afsor. A jọ parí iléèwé papọ̀ ní ọdún 2023 ni. Kódà ó ẹ̀sẹ̀ gba èsì rìsọ́ọ̀tì rẹ̀ ní oṣù tó lọ, January, ó ẹ̀sẹ̀ gba rìsọ́ọ̀tì rẹ̀ jáde. Ọ̀rẹ́ tèmi ló jẹ́, a sì jọ wà ní ibi ọmọ yìí náà ni kó tó di pé ó lóun ń jáde. Kódà a jọ dá iná ìyá ọlọ́mọ tán kó tó di pé a jọ wá síbi ìnáwó. A jọ gbéjó tán tá a ṣe gbogbo nǹkan tá a fẹ́ ṣe tán. Ó kù ká jẹun, ló lóun ò lè dúró jẹun. Ipò òun ń kánjú òun lọ bì kan lọ́jọ́ yẹn tó fi wá jáde. Ipò ẹ̀ náà ni mọ́mì rẹ̀ béèrè lọ́wọ́ tèmi pé níbo ló wà. Mo sì ló lóun ń jáde ni. Tó wá di pé ó di alẹ́ ọjọ́ ọ̀hún tó wá ní kéètì ìwọlé tá a fi wá ń wá kiri láti ìgbà náà títí di àná tí mo wá gbọ́ wípé wọ́n ti rí Yétúndé, àmọ́ òkú rẹ̀ ni wọ́n rí. Wọ́n ní Lágbájá Abdulrahman láti ìdí sí ọmọ ìsàlẹ̀ kòtò ló ṣekú pa. Kí wá ní òkú rẹ̀, ń bo lòkú rẹ̀ wà? Wọ́n ló lóun ó ti bọ́chà rẹ̀, gbogbo pààtì rẹ̀ wọn rí ọ̀pọ̀lọpọ̀ ń bẹ̀ mọ́. Ni wọ́n sì fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí pé àwọn ń wá ọmọbìnrin kan èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Lawal Afsor Yétúndé. Iléeṣẹ́ ọlọ́pàá gbìyànjú láti mọ bí ọmọ náà ti ṣe rìn. Gbogbo ìyànjú wọn lọ́jọ́ náà ni Ọlọ́run jẹ́ kí ó wúlò pàápàá. Wọ́n wo àwọn ẹni tó bá ọmọbìnrin yìí sọ̀rọ̀ gbẹ̀yìn. Òun náà ni iléeṣẹ́ ọlọ́pàá wá fìdí rẹ̀ múlẹ̀ pé Rahman Bello òun náà ni ẹni tó bá sọ̀rọ̀ gbẹ̀yìn, èyí tó ń gbé ní Ọ̀fà garage area. Ṣùgbọ́n iléeṣẹ́ ọlọ́pàá nígbà tí wọ́n wo nọ́mbà yìí pẹ̀lú ìwádìí láti iléeṣẹ́ tí ó ń rí sí nọ́mbà tá à ń lò, òun náà ni wọ́n rí pé ẹni tó pè gbẹ̀yìn òun náà ni Abdulrahman Bello tí ó ń gbé ní Ọ̀fà garage níbi tí kò jìnnà púpọ̀ sí iléeṣẹ́ ọlọ́pàá, ìyẹn iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní Ọjàba police station. Jẹ́ nígbà tí wọ́n pe arákùnrin yìí, ó gbé ìpè wọn, ó sì dá wọn lóhùn pẹ̀lú. Iléeṣẹ́ ọlọ́pàá sì rí pé àwọn mú ọkùnrin yìí. Nígbà tí ọwọ́ tẹ̀ ẹ́, òun náà ni ó ń ṣe tàpá tẹnu jẹ́wọ́ wípé níṣe ni arábìnrin yìí wálé òun lóòótọ́, ṣùgbọ́n nígbà tí àwọn jọ ń sọ̀rọ̀ nínú ilé, òun náà ni arábìnrin Yétúndé yìí ló ní kinní kan tá à ń pè ní asthma. Ó ní asthma yìí òun ló fà á tí Yétúndé yìí kò lè sọ̀rọ̀ mọ́, bẹ́ẹ̀ sì ni ó ń pàkàkà ikú. Nígbà tó kú tán lòun wò pé kí ni kóun ó ṣe, ta ni òun fẹ́ ké sí nínú ilé tó sì jẹ́ pé òun nìkan lòun wà. Ó ní pé ohun tó ṣe okùnfà ikú Yétúndé rèé, ìyẹn Lawal Afsor Yétúndé. Wọ́n wá ń bi léèrè pé ǹjẹ́ ńgbà tí ó ní asthma attack kí ló fà á tó jẹ́ sí pé ó fi kún, nítorí pé àwọn ọlọ́pàá nígbà tí wọ́n ṣe àyẹ̀wò sílé rẹ̀, wọ́n rí pé ó ké ọmọ náà wẹ́lẹ́wẹ́lẹ́ ni. Ó gé apá rẹ̀ lọ́tọ̀, ẹsẹ̀ lọ́tọ̀ àti àwọn ẹ̀yà ara yòókù. Mọ kámẹ́rà rẹ̀. Bẹ́ẹ̀ sà. Ó pààyàn sí ilé ìlú. Ẹ̀yà síkè. Ẹ wọlé ẹ máa wọlé. No, wọ́n padà. Síkè.
ibi tó dùn yẹn. ibi tí ó dá sí nìyẹn tó inú kí ọ̀nà tó dà sí. ẹ wá wọ̀ bẹ́ẹ̀ ló fi dùn. ẹ wọlé ẹjọba wá tà àdá tó fi dùn ni. a máa gbé tébù orí tébù yẹn ló gbé lé. a gbé tébù yẹn a gbé orí tébù yẹn ló ń kún. adá ó kù ọ̀bẹ ọbẹ̀ nù. àti tébù. ó kù kankan lábẹ́ o. ẹjá wá gbé o. Sana sáwọn kí nínú. Típa tẹ̀lé bọ́dà. lẹ̀kẹ̀ rẹ̀ gan wà nílẹ̀ Ilẹ̀ kẹ̀dà. ó ti já pátádà. Bàtà òní. Ẹkú bàtà. Gbogbo kíní wọn ní kẹ́kọ́ àti pàìtàn ṣe yẹn pátápátá. gbogbo àwọn ilé Mo ló kọ́ ẹ̀ṣẹ̀ sí. Ilẹ̀ kẹ̀dà. lẹ̀kẹ̀ ni ó ti já sílẹ̀ lẹ̀. Ó ti já sílẹ̀ lẹ̀. Ẹ máa fídíò. wá fídíò ojú ẹ mọ́. ẹ̀gbọ́n báyìí. Tébù yìí náà máa gbé. ló wà nínú kìnìún. Ìsàlẹ̀ sí bìtì. Ẹ̀jẹ̀ ni. ẹ̀jẹ̀ ní àjò. Ẹ̀yẹ gbé ẹ̀jẹ̀ ni. Mo ti rí pé ẹ̀jẹ̀ ni. dúró àwọn fíìmù ọmọ káàmù nígbà ní máa ká. èyí ń bọ̀ èyí ń bọ̀ kí ló wà nílé. Ìyá yóò gbọ́dọ̀ lọ. Ẹ̀wọ̀n nìyẹn ẹ̀wọ̀n nìyẹn. Ọ̀gbọ́ ẹ̀ ni. Ara ọwọ́ ẹ̀ ni. Ẹ̀wọ̀n nìyẹn àti rí kan náà. ọwọ́ Ọwọ́ ẹ̀. Ìwọ bá mi ṣe fídíò kìíní. nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá ń gbìyànjú láti mọ ohun tó fa èyí wọ́n rí i pé wọ́n bá ọwọ́ nílé rẹ̀ wọ́n sì bá àwọn ẹ̀yà ara kọ̀ọ̀kan èyí tó gé bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni wọ́n rí ike ọ̀dà èyí tí ó gba ẹ̀jẹ̀ rẹ̀ sí àti àwọn ìgò kọ̀ọ̀kan tí a fi ń mu omi èyí tó rọ ẹ̀jẹ̀ ọmọ náà sí. àwọn á bi léèrè pé níbo ni ẹ̀yà ara tó kù nípa ọmọbìnrin yìí wà. èyí ni iléeṣẹ́ ọlọ́pàá ń gbìyànjú láti mọ ibi tó kó ẹ̀yà ara wọn yìí sí àti pẹ̀lú pé àwọn èèyàn wo ni wọ́n rán níṣẹ́ náà. ìwádìí jẹ́ kó yé wa pé arákùnrin Rahman Bello yìí òun náà ni ó jẹ́ ọmọ ènìyàn pàtàkì kan ní ìlú Ìlọrin èyí tí wọ́n forúkọ bò láṣìírí ná fún àwọn ìdí kan tàbí èkejì. iléeṣẹ́ ọlọ́pàá ti wá gbìyànjú láti ṣe àwọn iṣẹ́ takuntakun láti mọ ibi tí ó gbé ẹ̀yà ara ọ̀hún sí pàápàá jùlọ bí orí ara tó kù ọkàn òun ẹ̀dọ̀ àti ẹ̀yà ara gbogbo tó kù. ìwádìí jẹ́ kó yé wa pé arákùnrin yìí sì wà níléeṣẹ́ ọlọ́pàá láti sọ níbi tó kó àwọn ẹ̀yà ara wọ̀nyí sí àti àwọn èèyàn jàǹkànjàǹkàn tó ń ta ẹ̀yà ara yìí fún. nínú ìwádìí jẹ́ kó yé wa pé ìránṣẹ́ yìí ò ṣẹ̀ṣẹ̀ máa ṣe bẹ́ẹ̀ ìyẹn Abdulrahman Bello yìí eléyìí kì í ṣe ìgbà àkọ́kọ́ nítorí pé àwọn ìwádìí fi yé wa pé ó ní àwọn ọ̀bẹ àti àwọn àdá àti nǹkan wọ̀nyí tí èèyàn fi ń kun ẹran pàápàá nílé. ìjẹ́ iléeṣẹ́ ọlọ́pàá èyí tó wà ní Ọjà'ba police station ìyẹn ní ìlú Ìlọrin tí wàá gbé ẹjọ́ náà lọ sí headquarter ìyẹn Kwara police headquarter ìyẹn tó wà ní ìlú Ìlọrin pẹ̀lú fún ìgbẹ́jọ́ èyí tó tọ̀nà àti àwọn ìwádìí tó gbọngbọ́n láti fi àwọn ìdí wọ̀nyí múlẹ̀. bẹ́ẹ̀ ò bá gbàgbé ìlú Ìlọrin ni a mọ̀ sí ìlú tó jẹ́ ìlú àwọn ẹni mímọ́. arákùnrin yìí ni ó jẹ́ ẹnìkan pàtàkì nínú àwọn èèyàn tó ń gbé ẹ̀sìn lárugẹ. ó jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn tó jẹ́ àáfàá nílùú Ìlọrin tó sì jẹ́ ṣe pé iṣẹ́ tá a mọ̀ sí ni ká kọrin ká gbé ẹ̀sìn ga. arákùnrin yìí ni ìwádìí jẹ́ kó yé wa pé kò tí ì tó ọmọ 30 ọdún
àti pẹ̀lú pé ohun táwọn èèyàn mọ̀ sí òun náà ni iṣẹ́ àfáà, ká jíwèrè, ká lùlù, ká kọrin, ká sì gbé ẹ̀sìn lárugẹ. Bẹ́ẹ̀ bá wọnú àwọn fọ́nrán wọ̀nyí ẹ rí i pé gbogbo ibi tẹ́ bá ti ń bá ọmọkùnrin yìí níṣe ni ó máa ń fi gbé iṣẹ́ Ọlọ́run lárugẹ. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni a máa ń rí nílé ìjọsìn níbi tí a ti ń gbàdúrà sí Ọlọ́run àti níbi tí a ti ń kọrin láti gbé orúkọ Ọlọ́run ọba Allah sókè. Ṣùgbọ́n ìwádìí wa àti ìbéèrè wa ni pé àwọn wo ni wọ́n rán ọmọkùnrin yìí àti pẹ̀lú pé ọwọ́ tí wọ́n bá lọ́wọ́ rẹ̀ tí àwọn ẹbí Yétúndé yìí sì ń ṣàfihàn rẹ̀ tí wọ́n sì ń jẹ́wọ́ pé ó jẹ́ ẹ̀yà ara ọmọ àwọn. Ìjẹ́ àwọn wo ni wọ́n rán Abdulrahman Bello láti ṣiṣẹ́ yìí? Ìjẹ́ àwọn wo ni wọ́n ní kó lọ wá orí ọ̀hún wá? Àwọn wo òun náà ni Abdulrahman ta orí fún? Àwọn wo ni ó ta ẹ̀yà ara tó kù fún? Òun náà ni ìwádìí tó ń lọ lọ́wọ́ láti mọ àwọn amòòkùnsìkà tí wọ́n tún kóra wọn jọpọ̀ láti tì í lẹ́yìn. Àwa ń dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá èyí tó ń bẹ nílùú Kwara, ìyẹn ní Ọjà'ba police station, fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe yìí láti rí Rahman Bello mú, tí wọ́n sì gbìyànjú láti jẹ́ kó ṣe tàpá tẹnujẹ́wọ́ rẹ̀. Tẹ́ bá wọnú fọ́nrán yìí ẹ rí àwọn tábìlì èyí tó kún fún ẹ̀jẹ̀ àti gbogbo ilẹ̀ èyí tó kún fún àwọn ẹ̀jẹ̀ náà pẹ̀lú kí ọ̀dà èyí tó gba ẹ̀jẹ̀ ọmọ náà sí. Tẹ́ bá wo inú fọ́nrán yìí ẹ rí i pé àwọn òbí Rahman Bello wọn ò mọ̀ nípa rẹ̀, torí pé nígbà tí àwọn ọlọ́pàá ṣe àyẹ̀wò sílé Rahman Bello, òun náà ni ẹni tó jẹ́ ìyá tí wọ́n bá ń lé ó yà á lẹ́nu. Kódà ó sọ pé yé Jésù, ẹ̀já gbọ́rọ̀ ọ̀hún lẹ́ẹ̀kan sí i. Nípa àwọn ilé tó kó kalẹ̀ kí iṣẹ́ wọn ti. Ó pààyàn sí ilé ìlú. Nípa àwọn ilé tó kó kalẹ̀ kí iṣẹ́ wọn ti. Ó pààyàn sí ilé ìlú. Ó túmọ̀ sí pé nígbà tí Rahman Bello tó ṣiṣẹ́ yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni ò sí nílé nígbà náà tó sì ṣe é débi pé ó rò pé ẹnikẹ́ni ò lè mọ̀, tó túmọ̀ sí pé ó tàfà sókè yídóborí. Ìgbẹ́jọ́ ọ̀hún àti àwọn ìwádìí ó ń lọ lọ́wọ́, ìyẹn ní Kwara police station èyí tó jẹ́ headquarter èyí tó wà nípínlẹ̀ Kwara. Inú ọ̀pọ̀lọpọ̀ àáfàá nílùú Ìlọrin ni kò dùn sáwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí àti àwọn onírúurú nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú Ìlọrin yìí. Bẹ́ẹ̀ bá gbàgbé nínú ọ̀rọ̀ Sheikh Jakman, ó sọ àwọn ọ̀rọ̀ kan nígbà náà. Ẹ jẹ́ ká gbọ́ àwọn ọ̀rọ̀ yìí níbi tí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àáfàá nílùú Ìlọrin takò nígbà náà. Ṣùgbọ́n ṣá o, inú ọ̀pọ̀ ènìyàn ni kò dùn láti gbọ́ èyí tó jẹ́ ìròyìn tí bani nínú jẹ́ tí kò mú ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìlú Ìlọrin dùn. Níbẹ̀ láti rí ọ̀pọ̀lọpọ̀ àáfàá tí wọ́n sọ pé àfi kí wọ́n gbé ìgbésẹ̀ tó tọ́. Bẹ́ẹ̀ ò bá gbàgbé nínú ọ̀rọ̀ Jakman tó sọ nígbà kan ló sọ pé ara nǹkan wọ̀nyí ni kò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àáfàá kó ní ìmọ̀ nílùú Ìlọrin. Ó sọ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ni ó jẹ́ sí pé wọ́n ń ṣe àwọn iṣẹ́ tí kò tọ̀nà lábẹ́ aṣọ nígbà náà, táwọn kan sì sọ pé kó fò kó nìṣó, tó sì ń sọ fún wọn pé àwọn nǹkan wọ̀nyí òun náà ni ò jẹ́ kí ẹnu ọ̀pọ̀lọpọ̀ àáfàá kó tọ̀rọ̀ mọ́. Ó ní pé wọ́n ń pe ọ̀pọ̀lọpọ̀ ní àwọn ẹlẹ́bọ láwọn ìgbègbè ibì kan, tó sì jẹ́ sí pé ọ̀pọ̀lọpọ̀ náà ló sì lẹ́bọ lẹ́rù lábẹ́ aṣọ. Ló fi wá ń sọ pé nígbà míì bí àwọn àáfàá bá ṣàwọn ọ̀rọ̀ kan, àwọn ẹlẹ́bọ máa ń gbìyànjú láti takò wọ́n, táwọn èèyàn ń pè ní àwọn ẹlẹ́sìn àbáláyé. Ó wá ń jẹ́ kó yé wa nínú ọ̀rọ̀ rẹ̀ pé àfọ́fà ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́sìn mùsùlùmí òun ló fà àwọn nǹkan yìí tó fi di pé àwọn èèyàn bẹ̀rù ọ̀pọ̀lọpọ̀ àfáà mọ́ lénìí pẹ̀lú tí wọ́n mọ̀ tó fi kanra ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Nínú ọ̀rọ̀ rẹ̀ ẹ jẹ́ ká gbọ́ ohun tí Jakman sọ nínú àwọn ọ̀rọ̀ rẹ̀. Wọ́n àfáà tó ń lé wẹ́wẹ́ odò eré ibú lọ ń bá kí táà nábì wẹ́wẹ́ odò táwọn ṣe ká Ádámù wẹ́wẹ́ odò táwọn abákamá wẹ́wẹ́ odò odò tọ́lọ́run ni. Ọwọ́ gíráduwétì tán òun ló kù tí ó máa tọ́jú ìyá àti bàbá
tí àti bàbá rẹ̀ ń wí pé alhamdulillah ọmọ àwọn tí ń dàgbà ó ti fẹ́ kàwé tán yọ parí yọ máa wá tọ́jú àwọn yọ àwọn kú ònú yà ìwọ wá gbé odidi ọmọ rú ẹ̀ ó sì pa ó sì kún ìwọ náà ó sì bí ọmọ wa fi ru ohun tó àwọn ọmọ tiẹ̀. ayà ìlàlá subhanallah. èyí tá a rí ìlà rí ẹgbẹ̀rún ẹ̀ ti ṣẹlẹ̀ tá a mà. ayà ìlàlá bẹ́ẹ̀ ni bàbá alhaqiqa. tọ́lá di pẹ́ẹ́lì kìámà bá wa dé tá nàbí gbogbo ànábì ọlọ́run bá kó àwọn àjọ wa sáwọn tá nàbí ó fi ṣe fáàdì náà pé bá inni ukadhiru bikumul umama yawmal kìámà bàbá dàrú kìámà fẹ́ kọjá pé ìjọ mi ní ó pọ̀ jù níwájú ọlọ́run gbogbo àwọn ànábì ọlọ́run tó bá kójọ wọn wá kíjọ mi ó tanstẹ́ ní gbogbo wọn nígbà àjọ rẹ̀ bá wá tanstẹ́ ní gbogbo wọn ṣé nǹkan kí nǹkan àwọn àrọ́ tí àgbà òjò yìí àwọn àbá tí ń lo omi òkú tí wọ́n ń fomi òkú lo ẹbú. àwọn àbá tán mí sí ẹ̀jẹ̀ yẹn mọ́sẹ̀. kí wọ́n máa lọ kán máa lọ general hospital kán máa lè gba omi òkú omi tán fi wẹ̀ kú kọ́ máa fi omi tán fi wẹ̀ kú lo ẹbú kọ́ máa mí sí ẹ̀jẹ̀ èèyàn máa ọ̀sẹ̀ ọmọ fi wẹ̀ kó gbé odidi eré èèyàn kó junú agbada kó jó kó gbé apá kó fa ọyàn kó yọ ojú ara wọ́n yọ ojú ara èèyàn ọgbọ́ kọ́sìm ó sì ṣáájú ẹ̀sìn ó kírun kútu irú ẹni irú àwọn irú èyí tá à ń sọ yìí nìsín wọ́n bá ní ó lè padà rówó kọ́kọ́ mọ́sálásí yóò sì máa ṣe kútúbà àwọn èèyàn ó sì tó lẹ́yìn ẹ̀ ọdún ẹ̀ làwọn èèyàn máa wá lọ wọn lóhun làdúrà rẹ̀ gbà wọn lọ́dọ̀ rẹ̀ lọ́lọ́run ń jòkó sí ní sùn sí. ẹ kówó ọ̀hún náà yẹn àfa àtẹ́lẹ́ lówó ọ̀hún náà tẹ́ fẹ́ máa bàná rẹ̀ ń ta bẹ́ẹ̀ ń bàná rẹ̀ ń ta wọ́n ṣe pèlè yín náà ni tọ́ra ara yín kan ló ti pààyàn nísìn. Ibrahim Lawal Adéfálú tí mo jẹ́ bàbá Lawal Hafsat Yétúndé Adéfálú tí a discover lánàá wípé Abdulrahman Bello lójú ọmọ ìdí ìsìn nísàlẹ̀ kòtò ó ṣekú pa fúnra ara rẹ̀ ló jẹ́wọ́ fún àwọn ọlọ́pàá so báyìí bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí wọ́n ti move kéèsì ẹ̀ lọ sí state CID ó sì wà pẹ̀lú wọn láti tún máa ṣe further investigation lórí àwọn àwo ni wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ àwọn àwo ni wọ́n ń ta àwọn oríkèéríkèé ara yìí fún tọ́ba yẹ kóun náà ní bá ń lò ní ibo làwọn pààtì yòókù ibo ni wọ́n kó sí so ó wà ní state CID báyìí bá a ṣe sọ̀rọ̀ ẹnu èyí tí ń dààmú ẹ̀mí wa tí ṣe tó ń pa wá lẹ́kún fọ́dà lórí ikú ọmọ yìí òun náà ni wípé kí èyí tí ọmọ pa wá lẹ́kún fọ́dà ní ká má rí ìdájọ́ òdodo a nígbàgbọ́ nínú Nigerian police púpọ̀ torí pé èyí tí wọ́n ṣe yìí gan ó jọ wá lójú so wọ́n ṣiṣẹ́ tó mọ́yán lórí bí wọ́n ṣe unravel wọ́n ṣe àwárí ọmọ wa fún wa ó ti ẹ̀ jẹ́ bọ́jà pé òkú ni wọ́n padà rí so a rọ ìjọba ìpínlẹ̀ Kwara a rọ Nigerian police lápapọ̀ àti ìjọba orílẹ̀-èdè Nàìjíríà láti bá wa tẹ̀lé kéèsì yìí débi tí ó bá yẹ láti rí ìdájọ́ òdodo gbà. tọ́ a ò ní rí jù báyìí lọ lábala bí èyí ẹ máa wo Ọmọ Aláṣẹ Media ẹ máa gbọ́ o ẹ máa láìkẹ́ ẹ máa subscribe síbẹ̀ bàbá ṣe ń lọ lẹ́ka tìyí àti àwọn ìròyìn gbogbo àwa ò ní jẹ́ kí tí yín ó di sí o aláṣẹ Olùmarè búburú kan ò ní kàn yín búburú kan ò ní kàn wá ìbànújẹ́ ò ní tọ́ sẹ́mi àtẹ̀yìn o ẹ Ọmọ Aláṣẹ Media TV ẹ máa gbọ́ ẹ máa wò ẹ máa subscribe síbẹ̀ á tún pàdé lọ́jọ́ míì ọjọ́ rí níkànnì yìí ire o ire kàbìtì. àtìrẹ́tìrẹ́ o Ọmọ Aláṣẹ dìde wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ bí ayé ń kọrí sí wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé Ọmọ Aláṣẹ.